Oko dídò kì í mú abẹ́ ṣomi ní òde ìjò. Àbà. Àwọn wo náà gbé theory yẹn jáde náà? Mo rí tí Queen Afo ń sọ̀rọ̀ ń pa ẹ̀ and some other people. And a lot of people sent me that video, but gaskiya, these days I've been stressing myself. I've been busy. God, it is well with me. Kai. Tẹ́ bá wojú mi gan, ẹ rí pé stress wà lára mi. Gaskiya. Oko dídò kì í mú abẹ́ lami o. Ṣé rí old age? Old age comes with different complications and reactions. Ẹ rí àwọn arúgbó wa yẹn, oríṣiríṣi nǹkan ni máa ń ṣe wọ́n ní old age. Àwọn míì orúnkún, àwọn míì waist wọn, àwọn míì ojú, tó jẹ́ pé wọ́n máa lo glasses. Àwọn míì wà tó jẹ́ pé àwọn strength ti tẹ́lẹ̀ wọn ò ní mọ́, but omi dídà lára wọn yẹn kì í ṣe ibi cervix lomi ti ń wá. If at all, tárúgbó mi bá ń da omi lára, kì í ṣe pé torí pé okó ìyẹn kọ́. As a matter of fact, bẹ́ bá ṣe dóko sí nígbà tẹ́ young ni bladder yín ṣe máa strong sí nígbà tẹ́ bá dàgbà. Because ẹni tó ti dàgbà, mi rí theory or rationale behind water. Because ẹni tó ti wọ menopause kò ṣe period mọ́, ara ẹ̀ ti gbẹ already. That is the science behind it. The body is dried. So ibo lomi ti fẹ́ wá? Kò síbi tó mi ti fẹ́ wá. Àfomi tẹ́ni ẹ bá rí lára tó bá dó ọkọ ẹ̀, tó bá súnmọ́ ọkọ ẹ̀ ní old age time yẹn náà, the person needs lubricant. Then ara àtọ̀ ló lè tún ti rí lubricant mi. Àtọ̀ tó bá gbà, which is semen tó bá gbà lọ́dọ̀ ọkọ ẹ̀ ni. And again, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ti fi tẹ́ rò pé ẹ ti dàgbà. Àwọn ọkọ yín ẹ dàgbà lójú wọn. Ẹ dàgbà lójú àwọn ọkọ yín. So ẹni tó ti dàgbà tó ti pé 60, 70 tó bá sì lọ́kọ kó máa dóko. Then àwọn tán lábẹ́ ńlá mi nígbà tán ti dàgbà yẹn, mi lè sọ bóyá àwọn tó bá ní multiple partner, bóyá àwọn tó wà faithful nígbà tán young tó yẹ pé wọ́n máa ń dó ọkùnrin multiple oríṣiríṣi, bóyá àwọn tó ń ṣòwò nàbì. Again náà gan, tó bá tiẹ̀ jẹ́ pé èèyàn tí ó bá ní multiple sex partner tí ò faithful sókùnrin kan ni ló fa omi tí ń jáde náà. Omi yẹn náà, àfi bóyá ni yẹn ní infection. Bóyá ó ní infection. Because ṣe mọ̀ pé àtọ̀, it has different components, and ìgbà tá à ń sọ̀rọ̀ nípa tó máa ń fa òórùn fóbìnrin, a sọ pé àwọn obìnrin tán máa ń dó ọkùnrin tójú kan lọ yẹn, tán máa lọ́kọ, wọ́n á tún lẹ́lòmíì, tàbí ẹni tí ò lọ́kọ tó ní oríṣiríṣi ọkùnrin tó ń bá sùn, wọ́n máa rùn. Because àtọ̀ máa ń ní different components, different smell, different viscosity and quality. It differs from individual. So by the time you combine all of that together, ó lè fa òórùn fún ẹ. But the theory behind pé ó ń la omi, ṣé ẹ rí àwọn arúgbó tómi máa ń dà lára wọn yẹn, kì í ṣe omi yẹn ò wá láti inú cervix wọn, àti vulva ló ti ń wá, ìtọ̀ ni. Àwọn arúgbó mi máa ń dàgbà tó yẹ pé bladder wọn máa weak. Torí ẹ̀ ìgbà tá à ń sọ benefit of oko dídó fún àwọn arúgbó, a sọ pé ó máa ń strengthen bladder wọn. Ó máa ń jẹ́ kí bladder strong débi pé a lè hold ìtọ̀. Bí àwọn ìyá arúgbó mi wà tó ṣe pé bladder wọn ti weak due to pé wọn dóko igan. Yeah, bladder ti weak, so bladder yẹn ò lè hold ìtọ̀ yẹn. So títọ̀ bá ń gbọ̀n wọn tó bá tètè rí bí tọ̀, ó ṣeé ṣe kí díẹ̀ ṣẹ́ jáde ń bẹ̀. So kì í wá ṣe ojú ara tán fi ń bímọ ló lami, ìtọ̀ ni. That's why ẹ ráwọn arúgbó mi tán bá rẹ́rìn, wọ́n lè tọ̀ sára. Tán bá wúkọ́, wọ́n lè tọ̀ sára. Kì í ṣe pé wọ́n tọ̀ tán yẹn bẹ̀, ìtọ̀ yẹn máa ṣẹ́ díẹ̀ due to weakness of the bladder. Torí ẹ̀ tẹ́ bá study on benefit of sex for àwọn arúgbó, ẹ rí wípé part of the point ẹ máa gather ni pé it strengthens the bladder, whereby helping them to hold urine títí tán fi rí ibi tán fi máa tọ̀. So oko dídó ó ń tún help ara obìnrin láti strengthen, ó ń help bladder láti hold ìtọ̀. Àwọn arúgbó tọ́n bá dóko mọ́, ó ṣeé ṣe kán mọ́ lè hold urine wọn dáadáa, because oko dídó ń strengthen bladder, ó máa jẹ́ kí tọ̀ wọn hold kán tó rí ibi tọ̀ sí. So omi yẹn kì í ṣomi tó wá látojú ara.
tó kó ń gbà wọlé, omi tó wá láti ibi vulva títọ̀ tí ń gbà jáde, ṣé mọ̀ pé ibi tá a fi ń tọ̀ yàtọ̀ sí ibi tá a fi ń dóko. So superstition ni pé tán bá ti dóko wọ́n mọ̀ wá tọ̀ sára omi wọn, no, wọ́n bá ti dóko omi ò wá mọ̀ là lábẹ́ wọn. Kò sí anybody tó mi lásán bá ń jáde lójú ara ẹ̀, the person should go and see doctor. Then tó bá tún wá rùn náà á jẹ́ pé infection ni, ìyẹn lómi tó bá wá látòjú ara bẹ̀. Okó dídó kò kí ń fa kó abẹ́ lami, kò sí ní tó jọ. Okó dídó, even ẹni tó ti dàgbà gan bó ló ti fẹ́ rómi. Àwọn àgbàlagbà tán ti pé 50, 60, 70 gan la máa ń sọ fún wọn pé kán lo water base, kán lo lubricant láti mú kára wọn wet, kára ti gbẹ already. Àbí òye wa ń sìn. So there is no rationale or theory behind that. Ẹni tó bá ti darúgbó, tó bá ti wá dóko, abẹ́rẹ́ ó lami. It's not true. It's not true. Àfi arúgbó tó bá jẹ́ pé wọ́n ní bladder wọn weak tí ó lè hold ìtọ̀, títọ̀ wá ń jáde láti bẹ̀. Ìtọ̀ ni, kò kí ń ṣe omi. It's urine. As a matter of fact, ẹ bá rí sample liquid yẹn tẹ analyze ẹ rí wípé ní ìtọ̀ ló máa wà ń bẹ̀. Ammonia and co-limited yẹn, urea and so on.